tán bá ṣì ń dárúkọ eléré ní Mushin tán bá tí dárúkọ mi mọ́ kò tí sí onífújì yẹn kò tí pè. Bẹ́ẹ̀ ni ní Nàìjíríà pàápàá tán bá tí dárúkọ mi kò pè. Àyù báńkì òfin àkọ́ báńkì òfin kámàrà kámúlánsà yíyára another kámúlánsà is a counterfeit only Mr. Mohin is the kámúlánsà. Paso ti bá mi ṣiṣẹ́ rí. Wasiu Alabi Pasuma. Bẹ́ẹ̀ ni. Kí ni Paso bá yín ṣe? Náà mi ti expect pé bóyá ó lè kọrin. Mi Àrẹ̀mú kámúlánsà mi aṣíwájú Ọ̀gátà Alabi Pasuma mi Ajíbọ́lá Jíbọ́lá olórin Alabi ooo kíráwọ̀ ẹ máa rè ilẹ̀ láyé ń bí tẹ́mi náà máa rè ilẹ̀ láyé ń bí kámúlánsà Àrẹ̀mú adé ọmọọba ni. Nígbà tó máa fi di nǹkan bíi 80s yẹn 80s títí wọ 90 yẹn ogun láyé o. Tàdé ṣé ń jọ́ tá à ń lọ stúdíò gan tó yẹ pé mọ́tò tá à ń gbé lọ gan ó gbà lọ́nà. Láti 40 years tí Barrister ti kú lélẹ̀ kò sí any existence new artist. Iṣẹ́ ló lò fún gbogbo everybody. Iṣẹ́ gbáwo ọ̀rọ̀ ọyàn ó ní kókó lórí kókó orí ẹ̀ yẹn òun la máa dì mí jírí ó dọ̀rọ̀ ọyàn o. Bàbá. Ẹ tún káàbọ̀ sí orí ètò yìí lónìí. Àlejò ńlá kan la ní lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ wọ́n ṣùgbọ́n fún àwọn tí ò mọ̀ wọ́n ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Muyideen Aremu tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Kámúlánsà. Muyideen Aremu Kámúlánsà. Ẹ ń talẹ̀ ni. Mi ò talẹ̀ o, orin ni mo ń kọ. Olórin ní ládùúgbò wo? Ní Mushin ni. Òkè tí ẹ dá. Babalọlá lára Mushin ni. Bẹ́ẹ̀ni. Ojúwòye lára Mushin ni. Bẹ́ẹ̀ni. Ìtìrẹ lára Mushin ni. Bẹ́ẹ̀ni. Olóòṣà lára Mushin ni. Original ọmọ Mushin lè ní. Ọmọ Mushin. Moonshine. Moonshine to the core. Ẹ tún dárúkọ àwọn àdúgbò kankan fún mi ní Mushin náà. Ọlátẹ́jú. Ọlọ́runṣògo. Àmú. Palm Avenue. Gbogbo sáìdì yẹn náà Mushin ni. Ìtìrẹ road ńkọ́? Ìtìrẹ road Mushin ni. Ìlúpéjú ńkọ́? Ìlúpéjú ara Mushin náà ni. Ìdíòró ńkọ́? Ìdíòró Mushin ni. Challenge ńkọ́? Challenge Mushin àwọn Mushin gangan nìyẹn. Moonshine. Bẹ́ẹ̀ ni tí ò rújú rárá. Onífújì ni. Onífújì ni. Ní Mushin. Ṣé Mushin náà lẹ ti bẹ̀rẹ̀? Mushin ni o. Ọdún wo nìyẹn sà? Bíi 1975 ṣá 75-76. Kí lẹ sọ? 75-76. Ní Mushin. Bẹ́ẹ̀ ni. Ó ti ẹ̀ dá. 75-76 yẹn àwọn olórin tí mo mọ̀ dáadáa mo mọ̀ Alhaji Sikiru Ayinde Barrister. Ṣé Mushin làwọn náà wà ní? Mushin náà wà ní gbogbo ìgbà yẹn náà. Sikiru Ayinde Barrister. Mo mọ̀ Alhaji Monsuru Akande olórin làwọn náà. Monsuru Akande. Wọ́n wà ní Ọlọ́runṣògo ń bẹ̀. Ọlọ́runṣògo. Wọ́n wà. Mo mọ̀ Bàbá Makoko. Bàbá Makoko. Jùjú náà ń kọ. Wọ́n close mọ́ Ebenezer Obey Chief Commander. Mo mọ̀ Wahidi Salami Napoleon. Iwájú ilé tí wọ́n bí mi sí yẹn gangan Shina Peter ibẹ̀ làwọn náà wà ní Agége Motor Road látẹ̀wọ́ lára. Àwọn olórin pọ̀. 1975-76 ní Mushin. Níbo làdúgbò tí Mushin? Àtẹ̀wọ́ lára yẹn gangan ni. Ní Mushin. Shina kan ni wọ́n ti bẹ̀rẹ̀ ní ibi ilé kẹta sílé tiwa ni àwọn tí ń kọ́ mechanic. Ta ló ń kọ́ mechanic? Shina kan. Báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ ìmísí orin yẹn? Báwo lórin yẹn ṣe bẹ̀rẹ̀? Àti kékeré yẹn ṣáá ni orin tí mo ti máa ń kọrin. Jẹ́ pé tí n bá ti ń ṣe nǹkan báyìí orin ni mo máa kọ. Torí ẹ̀ àwọn òbí mi gan wọ́n mú mi kúrò l'Ékòó wọ́n mú mi lọ s'Ábẹ́òkúta. Níbo l'Ábẹ́òkúta? Oníkókò. Oníkókò nítòsí Panṣẹ́kẹ́. Bẹ́ẹ̀ni. Ṣé nítorí orin lọ́ ṣe mú mi kúrò l'Ékòó? Torí ẹ̀ náà ṣe mú mi kúrò pé kí n lọ gbé ọ̀dọ̀ àbúrò màmá mi. Lóníkókò l'Ábẹ́òkúta. Àbúrò màmá mi yẹn dẹ̀ jẹ́ matron ní Magjo Grammar School. Bẹ̀tìgbà tó jẹ́ pé torí orin yìí náà fi iṣẹ́ orin lẹ̀ ó tún padà mú mi padà wá sí Èkó ojú bí 79-80. Ní Mushin náà. Ní Mushin náà. Ìgbà tẹ́ máa lọ tẹ́ máa dé yàn olórin wọlé á bá. Olórin pọ̀ Taoridi Alani Tata. Àwọn Múríkàrí Sàlàdé. Àlàsí Aládé Owó. Aládé Owó. Àwọn
Àrẹ̀mú Adésítì, àwọn tí mo sọ mẹ́rin ti kú nínú wọn. Músíbáwá Àdìsá, Músíbáwá Àjàsá, olórin pọ̀, Bílíámínù Àdìsá, olórin pọ̀ ṣá. Ibi orí dání sí là máa gbé, ibi orí dání sí là máa gbé o, orí dání sí mú ṣe àjìnà, orí dání sí mú ṣe ànádòru, orí dání sí mú ṣe àjìnà, Àrẹ̀mú Kámúlánsà olóòrùn ọba ní. Kí ni ìtumọ̀ Kámúlánsà yẹn? Kámúlánsà yẹn. Ṣé kò ń ṣọ̀dọ̀ yín náà ti mú gbọ́múlé láńtàṣà? Èwo ni Kámúlánsà? Nílé kéwú tó bá ń ka kéwú pé alif bá ta sa jim ankarin sa sin amèrúwa Kámúlánsà yí ara. Èdè Arabic ni. Èdè Arabic. Kámúlánsà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ló máa ń sọ pé olórin tó bá máa jáde tí ò bá tí gbàmú ṣin wọ́n ní wọn tí mọ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ ń ka àwọn olórin yẹn dárúkọ Wàsíù Àyìndé mọ́. Àwọn náà ti ń kọrin. 75. Ẹ mọ̀ pé ọ̀dọ̀ Barrister làwọn ti kọ́kọ́ náà wà. Ṣé Barrister náà wà Mushin gbà yẹn? Mushin náà wà. Olórin kan náà wà tó ń jẹ́ Àjàó Commander. Ó wà ní Mushin, Àjàó Commander. Àjàó Commander. Àjọ wà ní. Àwọn ń lò sẹ́kù, wọ́n ń lò sí bíbá. Muyideen Àṣekún. Délé Àdáwà. Délé Àdáwà. Wọ́n ń lò sẹ́kù, wọ́n ń lò sí Mushin púpọ̀. Ẹlẹ́bùn orin yẹn láti ilẹ̀. Ṣé ẹ wá lọ sọ́dọ̀ ẹnìkan láti tún develop ẹ̀ ni? No, àtìgbà tí ń kọrin yẹn náà ni mo ti ń kọ. Ìgbà wọlé Adaband lẹ̀. Ìgbà yẹn náà ni láti ìgbà yẹn ni mo ti ń kọrin, mo ti ń lọ play. Officially nsìn tá bá ní ká wò, ìgbà oníká sọ pé ẹ ní band official. Ìta ní bóyá bíi 1979. 79. 45 years mà nìyẹn. Bẹ́ẹ̀ni. Ok. Bẹ́ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn sà, ẹ jẹ́ ká mọ díẹ̀ lára àwọn ìdojúkọ tẹ́ ti fèsì ní iṣẹ́ wa. Ṣé ká gbaṣẹ́ kó jẹ́ pé irinṣẹ́ ló máa ní problem tí a ní lè ṣeré yẹn, tí àwọn tí a lọ ṣeré fún tó máa bínú. Ṣé ti pé ká máa lọ sí play ká lásìdẹ̀n lọ́nà ká má lè débi tá à ń lọ. Oríṣiríṣi ìdojúkọ. Ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 1993/94. Táìmù yẹn ni Pàṣọ náà jáde. Táìmù yẹn ibi gan tí Pàṣọ ti bá mi ṣiṣẹ́ rí. Ọmọ mi ni Pàṣọ. Mi ti expect pé bóyá ó lè kọrin. Sá? Mi expect pé ó lè kọrin. Bóyá Àlàbí máa kọrin. Ẹ expect pé ó lè kọrin. Kí ni Pàṣọ ń ṣe lẹ́yìn? Ìlú ni. Ìlú Omele Side ló ń lù. Ọdún wo nìyẹn sà? 83/84 àtolóògbé Báyọ̀ Àkànní. Ojú yọbọ. Ọmọ Mushin ni gbogbo wọn. Báyọ̀ wà ní aṣòfin wọn bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé nígbà yẹn oríṣiríṣi ni àwọn ọmọ tí a máa ń gbà. Mánéjà bíi 5 la máa ní bíi 6. Àwọn náà máa ń gba àwọn èèyàn torí pé nígbà yẹn àwa náà iyọ̀ ni wá nínú Fújì. Kámúlánsà. Nígbà yẹn kò tán bá ṣe ń dárúkọ eléré ní Mushin tán bá tí dárúkọ mi mọ́ kò tí ì sí onífújì yẹn kò tí ì pè. Bẹ́ẹ̀ ni. Tọ́ bá ń dárúkọ onífújì ní Mushin ní Lẹ́kọ̀ọ́ yìí náà. Lẹ́kọ̀ọ́. Ní Nàìjíríà pàápàá. Tán bá tí dárúkọ mi kò pè. Kámúlánsà. Bẹ́ẹ̀ ni Pàṣọ wà lọ́dọ̀ mi nígbà yẹn. Ṣé mo ìgbà tó máa fi tó nǹkan bíi 85 yẹn kò lọ́dọ̀ wa. Òun ti gbégbá Fújì. Ṣé mo ìgbà yẹn gbogbo àwọn dojúkọ pé táwa bá lọ sí play tí tíjà máa ṣẹlẹ̀ tí kinní kan ló táwọn náà kọ́kọ́ sá nígbà yẹn pé ẹ̀mọ̀ tó tá bá lọ sí play tí wọ́n bá dá wàhálà lẹ̀ ìyẹn ló jẹ́ káwọn sá. Lẹ́yìn ìgbà yẹn tó dẹ̀ tó náà tó ti ń kọrin ìgbà tó máa tó nǹkan bíi 86 mo bí àwọn Táyé Coin nígbà yẹn Pàṣọ ló play. Pàṣọ yẹn gangan ló play Láàmù. Fún ìkómọmọ yín. Fún ìkómọmọ. Ní ọdún wo sà? 1986. Ẹ̀dùn náà ṣé 86 yẹn Pàṣọ ti wà ń ta dáadáa ni? Ó ti wà ó ń lo tèmi ò gbé àìmọye ibi tó ń lò tóun náà ti ń play jump ṣẹmọ torí pé ó jọmọ tèmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sí nígbà yẹn Ọlọ́run ti ń gbógun fún in fact ìràwọ̀ Pàṣọ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Pàṣọ jẹ́ olórin kan tó jẹ́ pé láti ìgbà tí ó ti jáde yẹn kò tí wálẹ̀. Tí kinní yẹn bá ṣe bẹ́ẹ̀ tó drop díẹ̀ ó máa pick ni.
mo dẹ̀ ń gbàdúrà fún pé Ọlọ́run ò ní jẹ́ kó wálẹ̀ láéláé. Kamulansa ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní nígbà kan iyọ̀ ní tán bá ń sọ nípa olórin. Iyọ̀ náà sì ni mí ṣe mọ̀ pé nígbà tí star wà tó jẹ́ pé lọ́tún lósì tá máa ṣeré a lè ṣeré mẹ́ta gan níjọ́ kan. Eré mẹ́ta. Tá máa ṣe mọ̀ eré ọ̀sán eré alẹ́ tá dẹ̀ tún débòmíì tá máa kó ń bẹ̀ tá máa tún èèyàn síbẹ̀ tá máa lọ síbòmíì ṣe mọ̀. Ìgbà yẹn ó ti yàtọ̀ sí. Kí ló wá fà? Kádàrá aláwọ̀ wá kàǹkà jù àyànmọ́ ẹ̀dá ò ní tà sí gbogbo wa a kàn ń sáré ni nǹkan tọ́lọ́run máa ṣe ó máa ṣe. Okay sir, 1993 kí ni title record sí? Compulsory note. Fún gangan ló jáde, ta ló gbé jáde? Babs ní Ìyànà Ìpàjà. Kí n tó ṣe rẹ́kọ̀dì yẹn Paso náà ti ń lọ studio ti ń ṣe rẹ́kọ̀dì lọ́dọ̀ Ẹrú Ọwá. Ẹrú Ọwá yẹn gangan ni mo lọ bá tí mo ti ń lọ́bì pé kó lè gbé mi jáde but ó sọ fún mi pé èrò ti pọ̀ nígbà yẹn táìmù yẹn ló wá sọ fún mi pé kí n lọ sọ́dọ̀ Babs ní Ìyànà Ìpàjà ọ̀dọ̀ Babs ni mo ti wá níbi tí ẹ ti wá bá mi náà ni mo ti ń ṣe demo mo ti ń ṣe gbogbo ẹ̀ mo ti ń pẹ̀lú ẹ̀jọ́. Ṣé ní irinṣẹ́ ńgbà yẹn náà ní láti lẹ̀? Ní táìmù yẹn mo ti ní irinṣẹ́ ní táìmù 1993 yẹn 94 yẹn mo ní irinṣẹ́ tí máa ń kó jáde lọ fi play. So ẹ pè title record ti Compulsory note. First record. Ọ̀ranyàn. Ó ṣe kókó. Paso dẹ̀ ṣe recognition. Ẹ fún Andy ẹnu rẹ́kọ̀dù tẹ́lú jáde ní 1993 yẹn. Àwa Kamulansa àṣìbà fún òbí wa gbogbo ewénú ẹgbẹ́ Kamulansa lárugẹ pápá mama Kamulansa máa jó ó bá mi lára mú ó sì tún gbáyé púpọ̀ pápá mama Kamulansa máa jó ó bá mi lára mú ó sì tún gbáyé púpọ̀. India lẹ́ ń lọ yẹn ni. India kọ́ sọ̀rọ̀ bí gbóni yẹn ṣe. Lẹ́bùn yẹn fẹ́ máa jọ àwọn orin Nàìjíríà bàbá mama Kamulansa ni máa jó ẹ tún sún síwájú díẹ̀ náà. Àrẹ̀mú Adé Kamulansa aṣíwájú Kámúpì ètò ọmọ òun Àrẹ̀mú gbàgbé lẹ́nu gbẹ́lú màrí jó máa ṣe bí ọba Àrẹ̀mú Adé ọmọ ní níjà ìnà ti bí mi náà mọ Àrẹ̀mú Adé Kámúpì ètò Àrẹ̀mú olórin. Ìyẹn ni first record. Báwo làwọn èèyàn ṣe gba rẹ́kọ̀dì yẹn sí gbà yẹn? In fact ọpẹ́ ni fọ́lọ́run torí pé nígbà tí rẹ́kọ̀dì yẹn jáde èmi gan inú mi dùn torí pé ọ̀pọ̀ ni wàhálà kí rẹ́kọ̀dì yẹn tó jáde ṣé ń jọ́ tá à ń lọ stúdíò gan tó yẹ pé mọ́tò tá à ń gbé lọ gan ó gbaná lọ́nà pé Ọlọ́run ló yọ wá. ṣé ìwáyà ṣiṣẹ́ ń bẹ̀ ni. Kan tí ẹ mọ̀ àṣà àdúpẹ́ ṣá à ń dúpẹ́ mi. Èwo ni second record? Mi ì ṣe second record torí pé nígbà tí mo ṣe rẹ́kọ̀dì yẹn láfta rẹ́kọ̀dì yẹn tí rẹ́kọ̀dì yẹn ti jáde tán èmi àti Babs àjọ jókòó wọ́n dẹ̀ sọ fún mi pé kí n wá sign wọ́n ní kí n sign bóyá ọdún mẹ́ta pé àdèmà máa ṣe rẹ́kọ̀dì ní bóyá mẹ́ta táìmì yẹn mo sọ fún wọn pé rẹ́kọ̀dì kan ni màmá ṣe ìmọ̀ òṣàwọ̀ láti bẹ̀ lọ kò sí àǹfààní torí pé gbogbo àwọn label owner tí n bá lọ bá wọ́n máa béèrè lẹ́tà lọ́wọ́ mi pé kí n mú lẹ́tà wá Babs dẹ̀rẹ̀ wọn ò fún mi ní lẹ́tà àwọn èèyàn dẹ̀ ń bẹ̀rù wípé ẹmọ nígbà yẹn tí wọ́n bá ṣe rẹ́kọ̀dì wọ́n máa béèrè pé kí ni iṣẹ́ tí wà àti lágbájá ṣé ẹ ti parí contact yín ni tí máa sọ fún wọn pé rárá wọ́n ní ok tó bá rí bẹ́ẹ̀ kí n lọ gba lẹ́tà wá sọ́dà kó tó di pé gbogbo nǹkan yẹn máa rí lẹ́tà máa ṣe everything ó ti tó bí 13 years sísìn gbogbo àwọn nǹkan yẹn ó pẹ̀lú nǹkan tó jẹ́ kí gbogbo nǹkan yẹn kó drop ká nígbà tá a ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn ká tó ń ṣe bí ẹ̀kejì ẹ̀kẹta ni ó possible kó jẹ́ pé àwa náà ṣì máa Ẹrú Ọwá promoter yẹn ó try fún gan pé kí Paso má dúró ṣe mọ̀ pé artist yẹn ni bóyá ń lọ Ìbàdàn ló ṣe ń lọ gbá ló ṣe ń lọ àwo sódà gbogbo orú nǹkan báyẹn
tí eléré bá ní torí èèyàn tó ń sáré fún tóun náà dẹ̀ sáré fún rẹ̀ Ọlọ́run máa gbé débi tó ń fẹ́. so record kan péré lẹ ṣe. Record kan ṣe. báwo lẹ ṣe máa ń fi ìtẹ́ bá ń gbọ́ ní Paso ń sìn? Inú mi máa ń dùn kò síbi tó máa ti rí mi ó máa pọ́n mi lé ó máa yẹ́ mi sí. Ìgbà míì nínú ẹgbẹ́ onífújì tán bá ń lọ sílé ẹ̀ mo máa tẹ̀lé wọn lọ a máa jọ lọ síbẹ̀ torí nínú ẹgbẹ́ Fullman èmi náà jẹ́ kókó nínú ẹ̀. Ẹni tó jẹ́ president ẹgbẹ́ Fullman èèyàn mi ni a jọ ń ṣe ni àmì presently bí mo yẹn sọ̀rọ̀ yìí èmi ni special adviser to the president which tó jẹ́ pé kì í ṣe lórí ti ẹnìkan kóhun tó débẹ̀ shadow ló wà ńbẹ̀ mo dẹ̀ ti bá shadow náà ṣe ọdún 4 gbogbo àjọ wà ní torí pé ńgbà tá a dá Fullman yìí sílẹ̀ shadow yẹn Mushin lòun náà wà lọ́wọ́lọ́wọ́ ìsìn Canada ló wà o nígbà yẹn àjọ wà ní Mushin ni ìgbà tó dẹ́gbẹ́ sílẹ̀ a fi Ṣínà Àkànní ṣe alága èmi jẹ́ treasurer shadow ní secretary ṣe láti gbà yẹn èmi shadow a close gan gbogbo bí a ṣe gbé Wàídì Àkàngbé Alhaji Wàídì Àkàngbé bó ṣe jẹ́ àwọn ni first president nínú ẹgbẹ́ Fullman kó tó di pé Sàká Rọ̀gbọ̀ dé lẹ́yìn Sàká ni shadow yẹn kó tó wá kan Síkírù Àyìndé kò lọ títí SK Sensation àjọ wà ní nísìn Musbah Alani kọ́má òun ni first vice ọmọ ìpèrè Àdìsá Ọ̀wàlà nílọrin òun ni second vice. Bàbá Kamalansa náà yàtọ̀ sí Paso àwọn ọmọ mi wo ló tún train lọ́ndà yín kó tó lè pọ́n dá dúró. ìwé náà ni mo sọ mo ní Báyọ̀ Àkànní Ojú ọbọ Ọlọ́run forí jì then Augustine wà lamẹ́ríkà nsìn òun náà ọmọ mi ni nǹkan fújì Kúnlé Augustine Ṣákúmọ́ Akeem Àrẹ̀mú Ṣákúmọ́ lóṣòdì ọmọ mi dáadáa ni. àwọn tàgbàgbé jẹun bọ́ àwọn àtàjàgbé bọ́ ìgbà yìí ènìyàn Ọlọ́run bá foríjì Ṣákúmọ́ sà àwọn èèyàn sọ pé lórin tó bá máa lẹ́nu ìdìṣẹ́ fújì tí ò bá gbá Mushin kọjá ńlá yóò lè mọ̀ ṣóòótọ́ ni. kì í ṣe ní fújì nìkan o. tẹ bá ní kò ń ṣe fújì nìkan olóṣèlú náà gbọ́dọ̀ gbá Mushin. ní oníjùjú gbogbo àwọn bàbá kọ̀mándà àìmọye eléré náà tẹ́ pé Mushin náà máa gbà kọjá Ọlọ́run náà ni kì í ṣe pé bóyá ó ní nǹkan kan tó rí ẹ rò pé nígbà yẹn Abalabi ni Mayflower ń jẹ́ kò sí eléré kan tí ò kì í wá sí Abalabi yẹn wá kọrin àwọn bàbá Rolling Dollar Ọlọ́run forí jì wọ́n Orlando Ọ̀wọ̀ mẹ́ni eléré ló ń wá síbẹ̀ ọ̀gá Òbésèré Mustapha Jíṣafẹ́ ṣé lọ̀gá Òbésèré Mustapha Jíṣafẹ́ ó wà ní Èbúté Mẹ́ta nígbà yẹn ó ti kú. Ọlọ́run forí jì wọ́n. Fújì ńgbà tẹ́ bẹ̀rẹ̀ Fújì ń sìn kí lẹ rí sáàrin yẹn. nígbà tó máa fi di nǹkan bíi 80s yẹn 80s títí wọ 90 yẹn ogun láyé o. Ogun láyé kẹ̀. Ẹ̀dùn àwọn tá à ń ṣe interview fún lọ́wọ́ òkè lọ́hùn àwọn náà sọ gbógun níṣẹ́ Fújì. Ogun ni tó tún dé kó ní. nígbà yẹn bẹ́ẹ̀ni sà. onífújì ò bára wọn ṣe kò sí àjọṣepọ̀ bẹ̀tí irú àwa irú èmi gbé mi ṣe wà ń sìn kò sí ọ̀dọ̀ mi kí n tójú bọlé bẹ̀tí irú ọ̀dọ̀ tí Alhaji Monsur Akande bọ́yìn máa ń ṣe practice máa ń lọ bẹ̀ Ayílára bàbá ò wọ́n wà ní challenge ńgbà yẹn Ayílára bàbá ò tí ìwọ̀n àtàyìnlá Ọmọwúrà jọ ní iṣu wọ́n wà ní challenge mo máa ń lọ sí ọ̀dọ̀ wọn. kí ló dé tẹ́ wá fi lógun láyé ńgbà yẹn. nígbà tí à ń kọrin yẹn kò easy láti gba máìkì lọ́wọ́ olórin kan ṣẹmọ tó gún ní Fújì nígbà yẹn kò dàbí ìsìn tí a ti ń kóra wa pọ̀ tí olórin kan ń jókòó táwọn tọ́jọ́ ń jẹun pọ̀ ìgbà yẹn ẹ̀ lè jọ jẹun pọ̀ ẹ̀ lè jọ jókòó. ìgbà tẹ́ ń káwọn ní Fújì Mushin yẹn ẹ̀ dárúkọ Sunny tí Adéṣọ̀kan. ọkàn mi lè fò Sunny tí náà wà ní Mushin Tẹ̀kọ̀yé Wàsíù Àjàní ẹ mọ̀ pé ẹ̀yin Kàbákà ló ti kú o. Báyọ̀ Àkànní ojú ọbọ̀ ńkọ́. Báyọ̀ òun náà mo sọ Báyọ̀ ọmọ mi dáadáa ni títí ó fi kú kó tó di pé ó kú yẹn náà tí tó sick asáré ìgbà yẹn àwa mẹ́rin lájọ ń ṣe pọ̀ kò lọ títí Shadow
àti Tàdíkò ìyẹn wà ní Bàrígà ńgbà yẹn. Àwa mẹ́rin yẹn Wàsíù Àyìndé wá ń pè wá ní G4. G4 yẹn la lọ bá Àyìndé nígbà yẹn pé báyà kan ni ó sì wọ́n dẹ̀ fẹ́ ṣe operation fún ní Ìkẹjà. Nígbà yẹn Àyìndé fún wa ní 1 million pé láti du ẹ̀mí ẹ̀. Láfter 1 million yẹn wọ́n ṣe kíní yẹn ó wà òkè, ó tún ń ṣeré, ó tún ń ṣe everything, ó tó di pé the second sickness yẹn wá dé. Àyìndé tún wá sọ pé ká gbé lọ sí General Hospital Ìkẹjà pé láti link Lagos State pé kọ́ lè support, kọ́ lè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ẹ̀. Pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn. So ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ fújì ẹ ní 80s yẹn ogun ni. Ogun ni o. Kò ń ṣogun mọ́ báyìí. Kò sí ogun mọ́ sí i. Ó ti dìrọ̀. Gbogbo àwọn tó wà ńbẹ̀ ń sìn wọ́n kàn ń jẹun fújì ni. Ń jẹun ni. Ní ìwà àtàwọn ẹni dárúkọ látàrọ̀ ẹ̀ dárúkọ ọba orin yìí. Mo mọ̀ dáadáa. Pé òun Ìjọra side ló wà. Àwọn eléré náà wà ńbẹ̀ láì níbi tí àwọn negro wà. Negro yẹn náà àwọn tájọ ní 80s yẹn tájọ lùgbà ní Kọ̀mṣé. Ọ̀nà wọ mẹ́rin eléré pọ̀. Àbúrò mi ní Ṣẹ̀fí náà. Abẹ́òkúta ló wà. Ẹ̀jẹ̀ ti lọ́mọ Ìjàyè ní. Ọmọ Àgọ́ọ̀bà. Níyìn. Àgọ́ọ̀bà Ìjàyè. Ilé Àgbàmáyà nílé wa ní Àgọ́ọ̀bà. Ilé Àgbàmáyà lọ́dọ̀. Ilé Àgbàmáyà nílé wa. Bàbá mi ará ilé wa jà. Jàyè kún àìjàdí ìgbókùn mi tí ń kun mọ lóorun. Ààrẹ ń pè ẹ́ òǹdí Ifá bífà ààrẹ fọre bífàrẹ ò bá fọre ńkọ́. Ìjàyè bá fún ni ní nǹkan sì wọ́n á fi gbọmọ lọ́wọ́ ẹni ọmọ onílùú kan ìlú kan ọmọ onílùú kan ìlú kan. Nílẹ̀ Nàìjíríà ń sìn ta ni number 1 ní fújì lọ́dọ̀ tí. Number 1 ìgbà tí Alhaji Barrister ti kú Alhaji Kollington ni. Ṣé lẹ́yìn gbà. Àwọn ní. Lẹ́yìn Kollington kọ́. Wàsíù Àyìndé ni ìgbà fún ní gbogbo nǹkan. Mi ìmọ̀gbà tí Alhaji Wàsíù tó bẹ̀rẹ̀ sí ní mic ẹlòmíì wà jẹ́ pé ló lè jẹ́ pé nìbàdàn ló wà jẹ́ pé táìmù tó ń kọrin kí ká má jọ mọ̀ kan ẹ mọ̀ bẹ̀tì aláya ló máa ń gbára ga òun ní ọ̀rọ̀ fújì. Ìbàdàn tẹ sọ́ọ̀sìn mo rántí nǹkan kan sìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí awuyewuye kan ṣẹlẹ̀ láàrin ọmọ yín àti ọmọ ẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ tó rújú púpọ̀ ní ọ̀rọ̀ yẹn because gbogbo ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ Àlàbí ò sí nílé. Mo dẹ̀ ń wish lè sọ̀rọ̀ because Àlàbí òun ṣe èèyàn jàtijàti débi pé tó máa bínú sí nǹkan ní nǹkan. Ẹ mọ̀ pé àwọn fans wa tí olórin bá ti kọrin ẹyọ kan wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn gbọ́ wọ́n lè gbé sọ́nà oríṣiríṣi ọ̀nà. Táyé náà ń wá uplift ni ó ti jáde tẹ́tẹ̀lẹ̀. Nígbà kan náà tí Àyìndé wà Wàsíù Àlàbí ó ń jẹ́ Arabambi second. Nígbà tó yá òun náà dá dúró ó dọ̀gá ńlá. Táyé náà ó ní ayé Pàṣọ. Nígbà wọn tó yá òun náà tó di àpésìn so that alára ló máa ń gbéraga olúkàkùn ń wá àtijẹ àtimú ní ká gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn kún. Ṣùgbọ́n Wàsíù bó ṣe jẹ́ bàbá ọlọ́mọ púpọ̀ yẹn kò yẹ kó bínú púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Pàṣọ bẹ̀tì nígbà wọ́n dẹ̀ ti bínú yẹn nígbà tọmọ yẹn dẹ̀ ti rí pé táwọn èèyàn ti ń bá sọ torí pé bẹ́ẹ̀ mi ṣe gbọ́ báyìí mo pe Táyé kò gbé fóònù mo wá pe president pé nǹkan wà báyìí ń lọ o torí pé gbogbo ìjọba tí Shadow ṣe reconciliation la fi ń wá kiri là ń lọ Ìbàdàn lọ Kwara lọ gbá pé kí àjọṣepọ̀ wà láàrin ẹgbẹ́ onífújì gbogbo ìgbà tí Pàṣọ pẹ̀lú Àyìndé náà ní iṣu a máa lọ Ìjẹ̀bú Òde a lè lo ọ̀sẹ̀ kan bẹ̀ a máa lọ bá àlàyé pé báyìí ni pé kí àrẹ́pọ̀ kí unity ìfẹ́ ó lè wà. Ó nọ́mà kí rògbòdìyàn wà lágbolé fújì. Àwọn Alhaji Barrister náà wọ́n ṣe àwọn náà ṣe bẹ́ẹ̀ náà. Orin kan wà tí ọba orin tún ṣe ń sìn. Mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Bàsídó ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àrífọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ̀ ni ìmísí àná bí ò ṣe fi wé ti sàwábà
ẹ má fi mi sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. nǹkan tó rò tó fi kọ́ òun ló yé. Olúkálùkù máa èmi náà lè sọ pé èmi ni mo ní fújì. Àrẹ̀mú mi Kánú Láǹsà aṣíwájú Kámú kírìétọ̀ Àrẹ̀mú olórin òǹbani. Ìgbà tí màmá mi bí mi ó tó bí ọmọ ọdún 6 ọwọ́ mi relé kéwú. Lọ́dọ̀ Olúwa tó ìrìnwó làfẹ́ Àlàjì mi ọmọ wọn lòkè lélé ọkọ̀ ìyá àbọ̀dé. Ìgbà tó máa kọ́ mi ìyàbẹ̀ látòrí alif ó dàbí abc lédè olóyìnbó. Nínú ẹ̀nà ti kọ́ wa ní alif bàtà sajim ankarim amiru asari ayubanki òfin àkọ́bánkì òfin ká kamara Kámúláǹsà Ìyára. Another Kámúláǹsà is a counterfeit. Only Mr. Moon is the Kámúláǹsà. Another Kámúláǹsà is a counterfeit. Agbẹ́ ti jí ìtò ń taró, àlùkò ti jí ìtò ń tó sùn, odídẹrẹ́ ti jí ìtò ń tì kó òdẹ lẹ́nu. Àrẹ̀mú ti dóde pẹ̀lú dúorin bíbí làbí Muyideen. Ọlọ́run dá mi wò mí dàgbà, mo dá Kámúláǹsà sílẹ̀ fáwọn ọmọ aráyé ìjó. Ọ̀rọ̀ mi dọ̀rọ̀ inú Kùránì ìwé mímọ́ àwa mùsùlùmí o tó ní ayọ̀ àlà sínú àmọ́ ní ìsítẹ́ yìí níbi sọ́bùrì wá sọ láti iná là máa sọ bí mi mọ́. ẹ ṣáà ń fẹ́ káwọn èèyàn mọ̀ pé kí ní ìṣìwà lára yín. Èmi Àrẹ̀mú Kámúláǹsà mi aṣíwájú ọ̀gátà Alábí Pasuma mi Ajíbọ́lá Jíbọ́lá olórin Alábí owó kíráwọ̀ ẹ máa rè ilẹ̀ láyé ń bí kẹ́mi náà máa rè ilẹ̀ láyé ń bí. Kámúláǹsà Àrẹ̀mú adé ọmọọba ni. Pàṣọ fẹ́ ṣe 40 years on stage ní oṣù tún lọ́jọ́ bí ọmọ yín ṣì máa ṣàdúrà fún Pàṣọ. Fẹ́ béèrè nǹkan kan ká nígbà nǹkan wá ń wà láì kan ní òkè bàbá ọ̀dẹ̀ wù mí kí n promote yìí tẹ́ bá ṣe record ṣórin wà ńlẹ̀. Orí wà o. Ẹ máa tó fún wa tẹlifóònù nọ́mbà yín. Ṣáwọn èèyàn mọ̀ yín gẹ́gẹ́ bí ọ̀gá Pasuma? Àwọn èèyàn mọ̀, àwọn irútáyé yẹn mọ̀, mẹ́nìmẹ́nì àwọn olórin náà mọ̀. Wọ́n lè àwọn ẹlòmíì dẹ̀ máa gbọ́ tí ò ní believe because ẹlòmíì gan tó bá rí mi tó bá rí pé ṣé n tó pè Kámúláǹsà lílé ó máa ń yà wọ́n lẹ́nu ni pé ṣé òun ni. Torí ẹlòmíì náà ṣe a sì lọ pátì kan náà láwọn ọmọ mi tẹ́ pé àwọn èèyàn ń béèrè pé ṣé Kámúláǹsà lílé ìṣá àlẹ́nu fún wọn. Torí èmi ń wò pé kí ló dé tí Táyé Currency wà bẹ́yìn kó wá báyìí tó yẹ pé olú ayé ló lọ bá. Kó tó di pé ó lọ bá olú ayé yẹn president ẹgbẹ́ onífújì tèmi ti pe òun yẹn tí mo ti gbọ́rọ̀ yẹn ni ó ti pe Táyé wípé nǹkan báyìí níbi tó sọ́dọ̀ yẹn ó ti tó. President bẹ́ẹ̀ máa ń lọ sọ́dọ̀ Àyìndé dáadáa so that ó ti lè aspire pẹ̀lú Àlájì náà pé láti jẹ́ kí kinní yẹn kó because kí ìrẹ́pọ̀ wà òun la wà after tí ìjà bá ń lọ tó ń lọ lọ́tún lọ́sì òótọ́ ariwo máa pọ̀ ẹnìkíní àtẹnìkejì ariwo máa pọ̀ bẹ́ẹ̀ kò tún ẹgbẹ́ onífújì kò tún ilé yẹn ṣe. Nígbà tí ò sí ìjà òun ni ẹ rí tí Lagos festival Fuji festival ta ṣe torí pé ìrẹ́pọ̀ ń wà ní lọ́dọ̀ kan Fuman unity ilé aláyọ̀. Ẹ fẹ́ sọ tẹlifóònù nọ́mbà yín báyìí a lè rá nǹkan tán léyàn fẹ́ gbé yín wọ studio orin wà. Ẹ fáwọn èèyàn tẹlifóònù nọ́mbà yín sà tán lè pè é sí. Tẹlifóònù nọ́mbà mi ni 080 53 98 26 40 080 53 98 26 40. Mushin náà lẹ ṣì wà. Mushin mo wà. Mo dẹ̀ tún ní fóònù nọ́mbà tí WhatsApp nọ́mbà mi nìyẹn. Direct line kọ́. 082 23 91 1074 082 23 91 1074. Àwọn numbers méjì tẹ́lẹ̀ pé wọ́n sínú yẹn ìmọ̀ràn wo lẹ ní fáwọn onífújì. Ojú ọ̀run ó tẹ́yẹ fò láì ní fapá kanra wọn rárá. Pàṣọ wà lẹ́kọ̀ọ́ Ṣẹ̀fí wà l'Abẹ́òkúta wọn ò dira wọn lọ́wọ́. Rashidi Ayinde wà n'Íbàdàn Màláíkà wà lẹ́kọ̀ọ́ ń bí wọn ò dira wọn lọ́wọ́. Kí wọ́n jẹ́ kí á lo ìfẹ́ pẹ̀lú àwa kí gbogbo wa ká máa bára wa ṣe torí ẹnìkan torí ọ̀la.
nígbà tí Alhaji Sikiru Ayinde Barrister kú kọ́lọ́run foríjì wọn ó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ bàbá fújì nìyẹn kọ́ wo bí bẹ́rí àwọn ṣe rí bí gbogbo wa ṣe dìde ta dìde Alhaji Kollington wọ́n máa ṣe pátì kan láìpẹ́ yìí nísìn bóyá bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì kí gbogbo wa ká dìde ká gbárùkù ti wọn bàbá wa ni wọ́n níjọ́ kan ó máa padà kan àwa náà ẹ wo bàbá Rolling Dollar ẹ wo ìgbà tí wọ́n ti kọrin tó ti drop ẹ wo àsìkò tọ́lọ́run tún gbé wọn dìde lẹ́yìn ìgbà tó gbé wọn dìde yẹn gbogbo ìlú ni wọ́n lọ ìrètí wà fún èmi àti ẹ torí pé bẹ́ẹ̀ mi ṣe wà ní sínú òrora mi pé mi ìdẹ̀bìlì ìpẹ́ nìkan lè lò ràwọ̀ mi torí pé nǹkan tèmi gbé wálé ayé ó yàtọ̀ sí tiẹ̀ tó bá ní ràwọ̀ ọ̀nà ni tiẹ̀ tó bá pé omi ni tèmi ń kọ́ ìrìkò lè papọ̀ mọ́ra wọn sódà tó lúkálùkù ó máa lò ràwọ̀ ẹ̀ máa pètò ọ̀rọ̀ nínú ìṣẹ́ òun ló jẹ́ kókó jù tẹ́nìkan bá lọ sílùú òyìnbó kájọ gbárùkù tí tó bá ń bọ̀ kájọ fi jó àtayọ̀ ká fi jọ gbé wọlé ó lè kàn mí náà wọn mú late come ń bẹ̀ ó lè kàn anybody lábẹ́ àlọ́ lóyìnbó lẹ́nìí kò sọ pé kémi náà máa lọ lọ́la ìwọ̀n bá pé nígbà yẹn kò sẹ́ni tó ṣíjú sí lóyìnbó ní nígbà ní olden days yẹn kò sẹ́ni tó ṣíjú sí wọ́n ti fi ọ̀rọ̀ lóyìnbó lọ́wọ́ náà nígbà yẹn pé kò sẹ́ni tó wọ́rì torí pé eré tá à ń ṣe bíbá yẹn tá à ń gba 2 kọ́bọ̀ 10 náírà yẹn ó ti pè wá nígbà yẹn tá à ń rówó. ẹ ti gbóni travel mi tí ì lọ bí kankan Paso máa gbé yín lọ Inshallah tó máa fi ṣe 40 years anniversary ni gbogbo ẹni olùfẹ́ Wasiu Alabi Pasuma Wonder bẹ́ẹ̀ mímí ṣe ní sọ nìyẹn kò sí tọ́lọ́run ò lè ṣe o. bẹ́ẹ̀ni láti 14 years tí Barrister ti kú lè ní kò sí any existence new artist. kò sí. kí ló fà á. láti bóyá ìṣẹ̀dá fújì ni a máa pè ní orí nǹkan tí àwa gan wà áfítà nìyẹn ìyàwó ṣe bóyá 2016 a lọ ṣe ní tìkọ́lé Àyìndé tó sọ fún wa wípé ká wá upcoming artist kí àwọn eléré míì kọ́ dìde sípò gbàtà wà ń bẹ̀ lónífújì ń kọ́lé ní mọ́tò torí Gobek à ń bá wọn ṣe in conjunction tó dẹ̀ ń bá wọn onífújì dìde tó dẹ̀ ń fún àwọn tó ń fún wọn lówó wọn tó wà nígbà láti gbà yẹn náà ló ṣì wà. iṣẹ́ ló lò fún gbogbo everybody. iṣẹ́ gbáwo. ohun tí kò tà sọ ni ọ́ níṣẹ́ ni o pé ìdí tó ní fújì kankan fi jáde láti 2014 ẹ jẹ́ ká wo iye oní hip hop tó ti jáde o ẹ jẹ́ ká wo iye olórin ẹ̀mí àwọn tó ń kọrin gospel yẹn tó ti jáde o tó ń jáde ń gbogbo gbà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé àwọn arábí yẹn wọ́n ń fara wọn lọ́wọ́. ẹ̀yin onífújì náà ń fara yín. ó lójú. ok ṣé Paso ò fa kọ́rẹ́nsì. kí táyé náà kó fààyàn dìde bí Paso ṣe ń kó àwọn ọmọ yẹn mọ́ra nígbà yẹn ó kàn pé àwọn ọmọ yẹn tán bá ti gbé wọn léyìn báyìí òun náà máa fi létà. kámọ́lánsà ọ̀ràn yín sí gbogbo ẹgbẹ́ onífújì ìdí tó onífújì kankan tí ì jáde láti ìgbà tí Barrister ti kú ẹ bá a ṣiṣẹ́ lórí ẹ̀ Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á fún wa ṣe president ẹgbẹ́ onífújì náà ń gbọ́ sí. gbogbo àgbáyé náà ń gbọ́. gbogbo àgbáyé dẹ̀ ń gbọ́. ègún tó wà lórí fújì kọ́lọ́run ọba kó wọlá Sikiru Ayinde Barrister kó wọlá gbogbo àṣìṣe ẹ̀ tó ti ṣe kó parẹ́ kó jẹ́ kí fújì kó gbèrú gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n ń gbìyànjú ní ìsìn láti dìde kọ́lọ́run fà wọ́n lọ́wọ́ sókè a fẹ́ kí fújì kú. kò tiẹ̀ lè kú ná. fújì ò ní kú. àwọn ọmọ yín náà àwọn hip hop náà ti ń yí ẹ̀rí bí ọmọ yín kan náà Portable ọmọ wa nìyẹn. Sàásù sẹ̀. ọmọ wa nìyẹn ẹgbàre wa. bàbá Paso Òṣùpá tán bá máa méjèèjì ilẹ̀ báyìí pé kẹtẹ̀lẹ́ nìkan ta lè máa tẹ̀lé. ọmọ mi náà ni màá tẹ̀lé. tó bá jẹ́ Paso àtàyìndé ńkọ́. ọmọ mi náà ni màá tẹ̀lé. ẹ fi Wàsíù lẹ̀. Wàsíù Àyìndé Marshal. ọmọ mi ni màá tẹ̀lé. ní pàtàkì ó ṣeé ṣe kára àwọn kan tí ó fẹ́ present wọn bóyá ó wù wọn láti ṣe rẹ́kọ̀dì àbí. bàbá dẹ̀ sọ pé àwọn ò travel rè ó lè jálàjì Wàsíù Alabi Pasuma náà àbẹ́nìkan tọ́lọ́ máa fi sí lọ́kàn orin pọ̀ ńlẹ̀ náà tán bá gbé yín wọ Dublin sí orin wà tẹ́ máa fún wọn. orin wà o. ó tiẹ̀ lórin kan tẹ́ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan. amúlàsà tí mo ń sọ ó ń bẹ nínú Kùránì o nígbà tí màmá mi bí mi mo tó bí ọmọ ọdún 6 ó rán mi relé kéwú lọ́dọ̀ Olúwatóyìn owó làfẹ́ Àlàjì mi ọmọ wọn lòkè lélẹ̀ ọkọ ìyá àbọ̀dé
ìgbà tó máa kọ́ mi abẹ̀ látòrí alif ó dàbí abc ìlòdè olóyìnbó inú ẹ̀ náà ti kọ́ wa ní kamlansa náà ti kọ́ wa ní alif bá ta sa jim ankari mami ruwa sáré àyùbá kí òfin àkọ́bá kí òfin ka kamara kamlansa yíyara another kamlansa is a counterfeit only Mr. Moon is the kamlansa. Ṣẹ́yìn lẹ lórí. Mi ni mo ní. Another kamlansa is a counterfeit. Ok, ilẹ̀ ni ṣé wà ní rẹ́kọ̀dù yìí ni? Ó wà ńbẹ̀. Ọmọ ń bẹ̀ ni. Only kamlansa is original. Another kamlansa is a counterfeit only Mr. Moon is the kamlansa. Another kamlansa. Ẹ kọ́ ẹ jẹ́ kan gbọ́. Another kamlansa is a counterfeit only Mr. Moon is the kamlansa. Another kamlansa is a counterfeit. Ó ṣe pàtàkì ọ̀rọ̀ ọyàn nìyẹn. Ẹ̀yin lẹ tún mo ní ó ṣe pàtàkì ọ̀rọ̀ ọyàn nìyẹn. Kamlansa ẹ má tún tán ẹ má jẹ́ sọ ó ṣe pàtàkì lágbo kamlansa ọ̀rọ̀ ọyàn ó ní kókó lórí kókó orí ẹ̀ yẹn òun la máa dìmú dìrí ó dọ̀rọ̀ ọyàn. Bàbá mi. Thank you, sir. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.